congratulations ọmọ Yorùbá a kú oríire. Tó bá sọ pé ìròyìn ayọ̀ ni mo fẹ́ fún yín yìí, kò tí ẹ sí pé mo fẹ́ fún yín là ń fún yín báyìí ẹ máa tẹ congratulations torí pé kí ni Ọlọ́run ti jẹ́ kí iṣẹ́ ìdébi tó lójú àmì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kọ́kọ́ bá mi kó èrò wọlé náà, ẹ jẹ́ ká bá pariwo congratulations, ẹ jẹ́ ká bá kọ long life Chief Sunday Igboho, long life Professor Banji Akintoye, torí pé wọ́n ti ṣe gudugudu méje, wọ́n sì ṣe yàyà mẹ́fà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ṣe lójú àmì pátápátá. Ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ bá sọ pé Professor Banji Akintoye yóò ṣe kankan, ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́rọ̀ yín ayọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá sọ pé bàbá wa Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarẹ́rìn ká ní arẹ́rìn ẹmú ẹ̀gì ẹ̀rọ bí ó rẹ̀ pọ̀. General actor gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà aláàánú mẹ̀kúnnù ẹ máa bá wa rọ̀jò àdúrà fún bàbá ẹ̀ torí pé kí ni wọ́n ti ṣe kankan nísìnyí tó jẹ́ wípé ó gbẹnu tán. Ọmọ Yorùbá a kú oríire, ẹ lọ máa múra sílẹ̀, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, ẹ lọ máa múra sílẹ̀. Ìwọ tó bá jẹ́ pàṣọ òfì lóní lọ sẹ́gbẹ́ kan, ìwọ tó bá jẹ́ pàgbádá lóní lọ kó sẹ́gbẹ́ kan, ìwọ tó bá jẹ́ pé ìwù tí mo wọ̀ yìí náà lóní lọ kó sẹ́gbẹ́ kan. Torí pé kí ni láìpẹ́ yìí ní kíákíá ariwo ayọ̀ máa sọnù Yorùbá nìṣọ̀, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Kábíyèsí Elédùmarè. Mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ o, ṣùgbọ́n èèyàn ọlọ́pọlọ ni mò ń bá sọ̀rọ̀. Ìtó jẹ́ kí n wá sọ ni mò ń sọ yìí, ìtí ò bá jẹ́ ká sọ àní sọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àjọ àgbà ẹ má jẹ́ ìtì ìbẹ́ ẹ ṣàbọ̀ ẹ tẹ̀ ọkọ̀ pín fídíò yìí ẹ pín fàyà àníkẹ́ pín fàyà, èmi mo sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ dá sí gbòòrò, ẹ dá sí everywhere. Ẹ má wò pé tí ẹ kó sọ̀kọ̀ báyìí síta ẹ máa tó bẹ̀rẹ̀ sí ní lórí pépà, kò sí àní-àní. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti gbàdúrà àwa ọmọ Yorùbá. Kábíyèsí Elédùmarè. Kéèyàn wá ní kò sọ Ọlọ́run, kéèyàn wá náà bàbá yìí ò ṣiṣẹ́. Ọmọ Yorùbá, Ọlọ́run ti ṣe ìyanu, Ọlọ́run ti ṣe dójú àpẹẹrẹ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká lọ wà ní fọkànbalẹ̀. Ẹ gbọ́ mi, ẹ jẹ́ ká lọ wà ní fọkànbalẹ̀. Ẹ sẹ́ndì fídíò yìí sí gbogbo àwọn ọ̀tá ọmọ Yorùbá, sí gbogbo àwọn tí wọ́n ti wò pé kò lè sọ̀rọ̀ ní Yorùbá nation láéláé. Ẹ sọ fún wọn pé kọ́pà pín àwọn wà lẹ́nu kí tó bẹ̀rù ìyá ayọ̀ yẹn. A kí gbogbo ẹni tẹ́ ń wà nílé àwọn náà pè é níbi ìpínlẹ̀ tí mo wà. Ẹ bá wa pín ètò yìí, ìrora rẹ̀ lámú wá fún yín o, ìrora rẹ̀ gidi. Bàbá wa Sunday Adeniyi Adeyemo wọ́n ń ṣe iṣẹ́ gidi. Ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa kọ́mẹ̀tì lórí. Bàbá wa Professor Banji Akintoye wọ́n ń ṣe iṣẹ́ ìrora lámú wá fún yín. Ẹ fi dáa yín gbọ́, ṣẹ́ni gbọ́. Ẹ lọ máa múra kítílẹ̀, ẹ lọ máa lo aṣọ yín, ẹ máa lo aṣọ yín, kó lọ gétò oríṣiríṣi. Ẹ gbú òpó láìpẹ́, ẹ gbú òpó láìpẹ́. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí ọ, kábíyèsí Elédùmarè. Bẹ́ẹ̀ ni o, kábíyèsí Elédùmarè. Àṣà máa padà rẹ́rìn, èmi náà kàn máa rẹ́rìn. Ṣùgbọ́n ṣẹ́rí kìíní àfẹ́ sọ́tẹ́lẹ̀, but ìránṣẹ́ Ọlọ́run kan ti sáré gbé síta lánàá. Nígbà tí ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó bá ti gbé síta lánàá, kòrò tó bá ti jáde síta ti kúrò ní àìwò. Bẹ́ẹ̀ ni o. Òrò tó bá ti jáde síta ó ti kúrò ní àìwò. La ṣe ní káwa náà ká jáde wá sọ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, orílẹ̀-èdè wa ti mú ní fúkẹ́. Ó yàtọ̀ sí ìtàwọn onídìtì tí àwọn onídọ̀tí ń sọ o.
ó yàtọ̀ sí táwọn apààyàn ń sọ àwọn tó jẹ́ pé wọ́n ń dọ́gbọ́n pa àwọn ọ̀dọ́ wa ní erítere èjìlé eléyìí bí ó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kódà àwọn United Nations wọ́n ti recognize bàbá kí ló dé tẹ̀ flag wa ẹyẹ flag wa ẹ̀yin lẹ ń jẹ́ bàbá Akíntóyè ni àbẹ́yìn lẹ ń jẹ́ Sunday Igboho ni ẹ máa tẹ lọ́gbọ̀n ọ̀fẹ́ ká ṣí ẹ ìròyìn gidi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ United Nations wọ́n ti recognize bàbá wa Professor Banji Akíntóyè bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dání aláàánú àwa mẹ̀kúnnù aláàánú àwa àbẹ̀ Ọlọ́run wọ́n ti recognize wọn as the only authentic leader of Yorùbá nation. Kódà láìpẹ́ láì jìnnà a máa jíjó ayọ̀ ẹ má jà fi gbogbo ẹnu sọ̀rọ̀ kẹ́lẹ̀ mọ̀ kó òótọ́ ni mò ń sọ mo máa play ibi tí ìránṣẹ́ Ọlọ́run kọ́kọ́ ti confirm rẹ̀ àwa ti mọ̀ tẹ́lẹ̀ àfẹ́sọ́ síta torí àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ pé tí kọ̀ọ̀kan bá fẹ́ ṣẹlẹ̀ tàbí tó bá ṣẹlẹ̀ tábà ti lè gbé síta báyìí àwọn olórí burúkú tó ń pera wọn ní onídọ̀tí wọ́n sáré lọ blọọkì ẹ̀ ìdí nìyẹn tí a ṣe sọ kankan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Ọlọ́run ṣe tiwa lọ́wọ́ Ọlọ́run lè ní padà lẹ́yìn wa. ọmọ Yorùbá ẹ lọ máa múra sílẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ play ohun bàbá wa yìí fún yín káwa tó wá tẹ̀síwájú ọmọ Yorùbá Ọlọ́run ti ṣèyanu mo fi Ọlọ́run múra fún yín Ọlọ́run ti ṣèyanu Ọlọ́run ti ṣe dójú àmì any moment from now aláàbò máa blow ṣe bá sọ fún yín àwa sọ fún yín pé àwọn bàbá wa Professor Banji Akíntóyè wọn ò ṣeré so easy kí wọ́n kọ ọmọ kékeré ara mi ọdún mélòó ni mí kí wọ́n máa fojoojúmọ́ fẹ̀ fún kí máa fojoojúmọ́ fẹ̀ fún tí alágbẹ̀dẹ bá ń lu orin lójú kan Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni mi nìkan tí màá fi láìfù mi ṣe ni mo dúró sí Yorùbá nation yìí nítorí wípé mo rí pé ọ̀nà àti òdodo gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé Yorùbá nation is a liberational movement. Ohun tó pọn dandan ni Yorùbá nation kò kì í ṣe nǹkan tó jẹ́ pé a lè ṣe rárá ohun tá a gbọ́dọ̀ ṣe ni Ọlọ́run dẹ̀ ti ń ṣe kódà ìránṣẹ́ Ọlọ́run yìí àwa ò fẹ́ sọ síta àwa ti mọ̀ láti bóyá bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nìkan yẹn ti ṣẹlẹ̀ a ò fẹ́ sọ síta but oògùn tó bá ti wọjà tó bá ti bọ́ síta gbangba ó ti kúrò ní àyínwó ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa rọ̀jò àdúrà ní bàbá wa Professor Banji Akíntóyè ẹ máa bá wa rọ̀jò àdúrà lé bàbá wa Chief Sunday Igboho lórí pé ẹ̀mí wọn tó bẹ̀rẹ̀ sẹ́yìn ìjọ tábà máa ń nà àsíá Yorùbá nation kọ́ lọ́run Elédùmarè kó bá wa lọ́ra ẹ̀mí wọn kó fún wọn ní àǹfààní láti lè jẹ́ kó ṣojú wọn kọ́rọ̀ wọn má dàbí ọ̀rọ̀ Mètúsẹ́là no sorry kó má bàa dàbí ọ̀rọ̀ Martin Luther sọ pé one day black will rule America ó ti gbà kò sọ pé kọ́lọ̀ ń jẹ́ kó ṣojú òun ó ní one day èèyàn dúdú máa rúlù Amẹ́ríkà kọ́ pé òun mọ̀ tó dáhùn lójú ó wá ṣe mistake kan kò wá sọ pé ó máa ṣojú òun nígbà tí Barack Obama máa jẹ president Amẹ́ríkà Martin Luther ti kú tiwa ò ní rí bẹ́ẹ̀ lágbára ẹ bá rọ̀jò àdúrà ní bàbá mi Ìgbòho sàmúlì àwa náà lágbára Ọlọ́run òògùn ẹ̀mí tiwa náà ò ní já àṣẹwà lágbára bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ lọ fọkàn balẹ̀ ó yàtọ̀ sí nọ́nsẹ̀nsì tí àwọn yẹn ń ṣe káàkiri o kódà gan
prọfẹ̀tì yìí sọ níbẹ̀ mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ mo ní Onítìrí Abíọ́lá lára àwọn irinṣẹ́ tí Abíọ́lá ń lò nígbà ayé ẹ̀ ni kò fẹ́ ní ṣùlọ́kà àwọn ìṣọ́kọ àtìyàwó political character assassinator ni àwọn tó jẹ́ pé tó bá réyàn ńlá kan tí gbogbo ìlú gba tiẹ̀ wọ́n máa dẹ obìnrin yìí sí á lọ bá tẹni yẹn jẹ́ ó máa lọ bá irinṣẹ́ ló jẹ́ fábíọ́lá gbogbo nǹkan tẹ́rí tó ń ṣe yìí gbogbo àwọn nǹkan tó ti kọ́ nígbà ayé Abíọ́lá bẹ́ẹ̀ ni mo sọ fún yín táàbà bá tàn àbá àròbá àròbá sì ní bàbá bẹ́ẹ̀ ni. Onítìrí Abíọ́lá kódà ìránṣẹ́ Ọlọ́run yìí sọ ó ní ọmọ Yorùbá òun Onítìrí níṣẹ́ pásítọ̀ yẹn kọ̀ǹfàmù ẹ̀ pé àwọn pé ọ̀rọ̀ ti wà ní kódà wọ́n máa fún wa ní independent wa láìpẹ́ àwa ti mọ̀ tipẹ́tipẹ́ ẹ dẹ̀ rí pé èmi ọmọ yín máa fi ti gbogbo àwọn máa ń sọ fún yín pé ẹ fọkàn balẹ̀ ó ní ohun tí alágbẹ̀dẹ èmi náà rí tí mo fi ń lorin àmìlárí kò yí sí kéèyàn máa fojoojúmọ́ pariwo Yorùbá nation àkòyísí o tí ó bá ní nǹkan àwa mọ̀ pé olórí tó tó àti tó yẹ ni wọ́n ẹ já play fídíò yìí fún yín kẹgbọ́n nǹkan tí man of God ní ẹ sọ apart from pé prophet yìí sọ àwa ti mọ̀ tipẹ́tipẹ́ àti last week nìkan yẹn ti ṣẹlẹ̀ àdẹ̀fẹ́ sọ síta but ìgbà tí prophet yìí ti wá sọ táwọn èèyàn ti wò ó kí la wá ń dákẹ́ fún bẹ́ẹ̀ ká sọ torí ìròyìn ayọ̀ ni kò ń ṣe ìròyìn ibi òun rèé o. United Nations máa grant wa. ṣé ń gbọ́ kí ni wọ́n sọ nísìn kí ni wọ́n sọ nísinsìnyí wọ́n ní United Nations ó máa ṣe kí ni ó máa grant wà láìpẹ́ yìí àwa ti mọ̀ tipẹ́tipẹ́. wọ́n máa ń sọ pé pásítọ̀ Tíbẹ́tà máa ń rí wọn máa ń rí eléyìí tí wọ́n rí ìbọn márùn-ún eléyìí kò kọ́ lè ti máa rí sẹ́yìn tẹ́lẹ̀ ó máa rí bẹ̀bọ̀ yìí tí wọ́n rí wọ́n kọ̀ fún àwọn òkú yẹn máa gbọ́ o. The government house. Ó ń ṣe àtijọ́ inú ọ̀rọ̀ pé kóòtù ló a máa sùn lóòrùn náà máa grant ní Yorùbá nation. ṣé ń gbọ́ wọ́n ní a máa sùn lóru a máa jí la máa gbọ́ pé wọ́n ti grant Yorùbá nation. ọmọ Yorùbá àsìkò ìdúpẹ́ làwà yìí. bẹ́ẹ̀ ni o àsìkò ìdúpẹ́ àsìkò àdúrà fún gbogbo àwa tá a jìjàgbara yìí pé ìjọ tí United Nations tàbí ìjọ tí àwọn international communities tó bá máa recognize wa gbàm kí gbogbo wa máa dókù. àṣẹ ọmọ Yorùbá àṣẹ Ọlọ́run ti ṣe mo ní Ọlọ́run ti ṣe àfẹ́sọ́ síta ní tẹ́lẹ̀ Ọlọ́run ti ṣe lójú àmì ẹ fọkàn yín balẹ̀ ẹ máa gbọ́. ẹgbẹ́ sì ti wà ní kóòtù wọ́n máa kọ̀ wá wọ́n put the pressure. So where is that? How they want to hijack the government house in Oyo State. This is just that TV. Thanks for watching us. United Nations máa grant wa. ṣe gbọ́ United Nations máa grant wa ṣẹ́nu mi lẹ́ ti gbọ́. Kóòtù ló a máa sùn lóòrùn náà máa grant ní Yorùbá nation. kí ni wọ́n sọ kí ni bàbá yìí sọ kí ni wọ́n sọ tẹ́ gbọ́ a máa sùn lóru a máa jí la máa gbọ́ pé wọ́n ti grant Yorùbá nation. ẹ̀yin tẹ́ sọ pé bàbá Akíntóyè ò ṣiṣẹ́ mo sọ fún yín mo ní a ò fẹ́ sọ kíní nǹkan tá à ń ṣe a fẹ́ sọ síta mọ́ torí pé bá a ṣe ń sọ iṣẹ́ yẹn ń já bá a ṣe ń sọ iṣẹ́ yẹn ń já bá a ṣe ń sọ iṣẹ́ yẹn ń já làwọn bàbá wa Commander General Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá jẹ́ kọ́ mọ̀ Aníkúlápó kí la tún bẹ́ẹ̀ pé bàbá náà general actor Káfàtà Ọ̀rìnkìlẹ̀ Mítìtì gbogbo ìran Yorùbá Káfàtà mi sọ pé gbogbo ilẹ̀ Yorùbá o gbogbo ìran Yorùbá Káfàtà Ọ̀rìnkìlẹ̀ Mítìtì ẹni ayé ń fẹ́ ẹni Ọlọ́run fẹ́. mi gbọ́ bàbá já wọn lérò. ọba já wọn lérò. ó pọ̀ yẹ́yẹ́. Òtòbálà. ó pọ̀ yẹ́yẹ́. ọ̀kútẹ̀bù ó pọ̀ yẹ́yẹ́. ẹ sọ pé ó ti lọ. ìbánisọ̀ ti dúró. lógo ibà. ẹ̀wẹ̀ má jẹ́ kí n sọ àwọn ọ̀pọ̀ tí ò jẹ́ kí n sọ. ẹja máa gbọ́ pàṣẹ. Ìgbòho Òòṣà òòrùn adábì. ẹ̀gbọ́n tó máa ń sọ wọn ní Ìgbòho Òòṣà
owó bàbá dábì jẹ́ kọ́ mọ̀ Ìgbòho òòṣà. owó bàbá dábì jẹ́ kán mọ̀ Ìgbòho òòṣà. owó bàbá dábì jẹ́ kán mọ̀ Ìgbòho òòṣà. owó bàbá dábì jẹ́ kán mọ̀ Ìgbòho òòṣà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn mọ̀ nǹkan tó ń lọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ ohun tó ń lọ. Nǹkan tí ó yí àwọn olórí burúkú tó ń pe àwọn Fúlàní ní pé wọ́n mọ̀ pé kan náà ni gbogbo àwọn ọmọ Yorùbá. àwọn ọmọ Wọ́n àníṣe wọ́n ṣe ní early this year àti late last year wọ́n ṣe débi pé Tinubu òkè gbọ́dọ̀ mú Sunday Igboho òkè gbọ́dọ̀ mú Sunday Igboho ẹ̀gbọ́n torí pé torí àwọn Fúlàní yẹn wọ́n ní èèyàn lókè so ẹni á máa jẹ́ wọn tó pé wá Yorùbá ti lọ tọ́ba ẹ̀mọ̀ wọ́n mọ tó ń lọ ẹ̀ẹ́dẹ́ a máa pí ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ lọ a kú oríire ọmọ Yorùbá eléyìí ò kì í ṣe pé àròsọ àbí àtẹnusọ or whatsoever we are saying it the way it is Ọlọ́run fi eléyìí ran bàbá wa tíbẹ̀ tán wọ́n rí clearly a sọ fún yín bàbá Akíntóyè ń ṣiṣẹ́ mo fi Ọlọ́run búra fún yín tẹ bá dọ̀dọ̀ bàbá yẹn sì ó lè jòrí láptọ̀pù. bẹ́ẹ̀ ni o láptọ̀pù ló máa ń from one meeting to another from one meeting to another mo lè bá wọn bẹ Ọlọ́run wípé òmìnira ilẹ̀ Yorùbá yìí ó ṣojú èmi náà. bàbá máa ń sọ wọ́n máa ní kò sí ìkọ̀kọ̀ táwọn dúró ṣe láyé mọ́ pé àkùkọ táwọn ṣe ń sìn àwọn fẹ́ parí iṣẹ́ tí Ọlọ́run gbé fún àwọn ni pé kò sí ìkọ̀ táwọn wá táwọn bá ti jẹ slice iṣu ẹyọkan ó ti tán táwọn bá jẹ slice búrẹ́dì ẹyọkan kí ló bẹ́ẹ̀ sábà máa ń gbọ́ tó bá ń sọ. ìjọ tí bá tún lọ sí bẹ́ẹ̀lì màá kí àláti mẹ́ta ọ̀dọ̀ bá Akíntóyè nítorí tó yọ mẹ́ta tí mo ti dé bẹ́ẹ̀lì nítorí ọ ní àjò nídùn kéèyàn gbàgbé ilé láàbọ̀ sí mi òkú ilẹ̀ Yorùbá láwàá wà kan fáà tìbáyé pé ṣáàyè ó yàtọ̀ sí tí mo ń lò tẹ́lẹ̀ Nàìjíríà mo wà báyìí kò sí bẹ́ẹ̀rù ẹja máa gbọ́ ìfòyà báwo ìfòyà máa gbọ́. This is just our TV. Thanks for watching us. United Nations máa gbé àti wá kóòtù ló a máa sùn lóòrùn náà máa gbé àti ìdílé Yorùbá nation àti gbẹ́gbẹ́sì ti wà ní kóòtù wọ́n máa kàn wá. ṣe bí mo sọ fún yín ṣé àwa sọ fún yín tẹ́lẹ̀ pé kéèsì wà ní kóòtù ọmọ Yorùbá ẹ lọ wà ní ìsẹ́yìn ẹ máa jẹ ẹ máa mú ẹ gbogbo ẹ mọ Yorùbá tẹ wà káàkiri àgbáńlá ayé ẹ máa múra láti wálé. bẹ́ẹ̀ ni o ẹ lọ́kọ̀ kan balẹ̀. ẹ gbọ́ ẹ máa múra àti wálé èmi mo sọ bẹ́ẹ̀. ẹ lọ́kọ̀ kan balẹ̀ ó ti dé. ẹ lọ múra àti kọkọ ẹ lọ múra àti wálé ẹja máa gbọ́ lọ. wọ́n kò ní pressure tó gbé ìjà ẹ̀dọ́ bá mọ̀ wé ó ń ṣe àtijọ́ inú ọ̀rọ̀ petition ní ọ̀rọ̀ Ondo State. ṣé ń gbọ́ wọ́n ní ìjà ìwé tó máa ń dùn láti jà ṣé nǹkan tí ò yá àwọn èèyàn wa tí wọ́n ń wò wá yìí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé wọn ò jà nílẹ̀ Yorùbá pé àtàwọn ọmọ ogun lọ jà àdálẹ̀ Yorùbá rù báwo la ti fẹ́ gba gbogbo nǹkan àwa ọmọ Yorùbá ló máa ń yàtọ̀ gbogbo tó bá yẹ pé ogun la lò láti ilẹ̀ ipò tá a dé àdúgbò bẹ́ẹ̀ ni ọ̀dẹ́ bẹ́ẹ̀ o. mọ̀gbà tí bàbá ti join UNPO ni. ẹni ẹ wo yíyá. mọ̀gbà tí wọ́n ti rẹ́díṣà Yorùbá nation sí UNPO tí ó bá ń ṣe olórí burúkú ọmọbìnrin tó pe ẹ̀ nípa onítìrì tó dé tó bá fà sẹ́yìn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ẹ̀ ti balance padà. for real tí n bá sọ fún yín pé wọ́n ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà gbẹ́dá máa gbọ́ lọ. Yorùbá never send onítìrì ẹni. kí ló sọ nísìnyí wọ́n ní àwọn Yorùbá wọn ò rán onítìrì lọ sí Prophet Tibetan ló sọ̀rọ̀ yìí gbogbo ilẹ̀ mọ Prophet Tibetan bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n bá rí wọn ní sọ nǹkan tí wọ́n bá rí wọn ní sọ ń tọ́ bá sọ nǹkan tí wọ́n bá rí wọn ní sọ kí ló dá máa gbọ́ lọ. ìjà ẹ̀dọ́ bá mọ̀ wé ó ń ṣe àtijọ́ inú ọ̀rọ̀ petition ní ọ̀rọ̀ Ondo State.
The Yoruba never sent. Ṣé ń gbọ́? He hijacked those things from Igboho and Babakindele. Babakindele is the authentic leader of Yoruba that we know. Kí ló sọ? Bàbá Akíntóyè is the authentic leader of the Yorùbá nation. Ẹ dẹ̀ mọ̀ pé Prophet Tibetan wọ́n wà connected, wọ́n kàwé, wọ́n mọ̀yàn. Ohun tí wọ́n ń gbọ́ látòkè. Olúwọ́sọ sọ síta fún mi. Tó bá jẹ́ èmi mo sọ, ẹni àmàjí, ṣé ẹ̀mọ̀ kọ́ gbogbo ní máa gbé mi? Ṣé ẹ̀mọ̀ pé kìnnìkan ni? Bàbá Tibetan bá wa ṣe anything, wọ́n bá wa ṣe anything. But information tí wọ́n gbọ́ yìí 100% ní ẹgbà bẹ́ẹ̀. Ẹgbà bẹ́ẹ̀. Ó dá òtún ẹ̀. Nígbà nígbà láwọn tó pa Abíọ́lá. Don't Abiola àyàtọ̀ nílé ni Abiola máa ń rọ káàkiri sáà ọ̀hún. He wants to get friend with Abiola. Ọbásanjọ́ Abiola ò kó sínú ọ̀gá lọ́sẹ̀ oníjìrì o. Ṣé ẹ gbọ́? Ẹ̀kọ́ dìímọ̀ ní Abiola ní ìlú Abiola onídòkúdò ní ìjìrì rẹ̀. Don't Abiola àyàtọ̀ nílé ni Abiola máa ń rọ káàkiri sáà ọ̀hún. He wants to get. Wọ́n ní àyà tí onítìrì nílé nì tó fi ń kọ̀mìtì tí í ṣe káàkiri. Wọ́n ní ara àwọn iṣẹ́ tábíọ́lá ti máa ń ran tipẹ́tipẹ́ afáìmọ̀ gan tí ó bá wà nínú àwọn tí ó ní kábíọ́lá ti kílẹ̀ báyìí. Bàbá ní onídòkúdò ni bàbá Abíọ́lá pé torí ẹ̀ la ṣe ń ti àfàìmọ̀ ní o àfàìmọ̀ kó ẹ̀gbọ́n nǹkan ló ti bàbá Abíọ́lá gbogbo ọ̀dì kí ìgbà náà. Ìjọ ìjà máa gbọ́ lọ. A sọ fún yín ẹ lọ fọkàn balẹ̀ ọmọ Yorùbá ẹni tó yẹ ò bá pé nìkan ló máa lóun fẹ́ tẹ̀lé yàn bí torí tìrí yẹn. Ìjọ máa gbọ́ lọ. Ọbásanjọ́ Abíọ́lá ò kó ṣúlọ́gà lọ́sẹ̀ oníjìrì o. Ẹ̀kọ́ dìímọ̀ ní Abíọ́lá ní ìlú Abíọ́lá onídòkúdò ní ìjìrì rẹ̀. The rascal can nípa ọ̀rọ̀ tó lè wù nílò. Tó bá jẹ́ ọ̀rọ̀ tó wù nílò ẹ̀kọ́ ti lé Abíọ́lá padà látùnú. Only by 2023 and 24, Yorùbá voice will be heard. Lọ́sẹ̀ dọ́rọ́ oníjìrì Abíọ́lá kan kò sẹ́ dọ́rọ́ ń ṣẹ́. It's more or less a treason local commit. You don't stand in the front of a running train. For more prophecies and gospel news. Nígbà táwa sọ fún Papa, you see what women did there. Kò wọ́n bí ọmọ bíbélì káàdà tó wà ní bíbélì òbí ló wà ní ẹ̀. Tó bá jẹ gómìnà tó jẹ́ ti gómìnà lórí ẹ̀ pé ó láwọn adviser gidi kò gbọ́dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀. Torí àìmọ̀ ẹ̀kọ́ tẹ̀yàn fẹ́ sọ táwọn èèyàn mi. Náà n ta fẹ́ fàyọ lọ́rọ̀ afẹ́fi báàkì ọ̀rọ̀ wa ọ̀bì. Àwa ti sọ fún yín tipẹ́tipẹ́ pé Yorùbá nation Ọlọ́run ti ṣe. Ó dàbí kéèyàn wà lẹ́nu ọ̀nà gate kó o ti fi kọ́kọ́rọ́ ṣí kókó tì í kókó fa gate yẹn báyìí kó wọlé ọ̀rọ̀. Ọlọ́dẹ tí wàá ṣe gan àti ti wọlé báyìí. Ọlọ́dẹ ti ṣe báyìí àti wọlé báyìí. Ẹlẹ́fọ̀kàn balẹ̀. Ẹ jẹ́ ká máa pariwo congratulation a ò rí yọrí o Ọlọ́run wa ṣùgbọ́n à ń fi ìlì rẹ̀ ẹ ṣeun o bàbá ẹ ṣe o Jésù kí la ó fi san oore rẹ̀ bí ó ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún ọpẹ́ kò tó fún ìyìn rẹ̀ ẹ ṣé o Jésù. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. Almighty God, that is your name. Ìwọ ni o Ọlọ́run wa, àwí máa yẹun. Ọba ògo, ìwọ ni o Ọlọ́run wa, àwí máa yẹun. Alágbára, mo fẹ́ fi fídíò kan wọ̀n wá. Ọ̀pọ̀lọpọ̀ yín ò fura ni, àwa mọ̀. Ọlọ́run ló gbé gbòòrò dìde. Ṣé ráwọn tí wọ́n ń dìtẹ̀ gbòòrò tó ń ṣe oríṣiríṣi, ẹ má jà tanra wa. Ṣé mọ̀ pé ẹni tó bá jálákàrà kò ní fẹ́ jẹ́ kálákàrà míì dín. Ó yẹ yín bẹ́ẹ̀ yẹn. Ṣé mo ti delete fídíò yìí?
ẹ̀rọ ẹ̀wù fídíò. tí wọ́n ń pè ní Sunday Igboho ọmọkùnrin yẹn. kí ni yóò fi. tí wọ́n ń pè ní Sunday Igboho ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ẹ gbọ́ tí mo pè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ibi tí wọ́n fi tako ni wípé wọ́n rí ta ló fẹ́ kí wọ́n pa àwọn tán nílùú ẹ̀ ṣe àwọn pé tó ọmọkùnrin ò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa òun ló ká apá wọn ó yí ẹ̀ṣẹ̀ wọn ó wá jẹ́ akínni ó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń dìímú lẹ́sọ̀ táì lábẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ má fún má pa ẹ̀ẹ̀mọ́ tí mo fi Sunday Igboho yẹn gbé ni Ali ni kágàmà láwùjá jìáwù Ali ló ní akin nínú àwọn sọ̀hábà ní Muhammad akin lọmọkùnrin yẹn ó dé ẹ wo ìyá wọn tí wọ́n pa tó lọ síbẹ̀ kó gbà wọ́n lẹ̀ ẹ dákun ẹgbẹ́ wa bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́ ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà Al-Qur'an Ọlọ́run ní àìdó lahum mastata'tum min quwwa Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àlẹ́ Muhammad àìdó lahum mastata'tum min quwwa ẹ lọ wá nǹkan dára o ẹ wá nǹkan dára o ẹ má jẹ́ káwọn ẹni ibi kọ́pa yín tán o ẹ má jẹ́ káwọn ẹni ibi ṣe kí ni kọ́pa yín tán o tí irú Sunday Igboho yẹn bá tún márùn-ún ilẹ̀ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn tí ìsáwọn tó já sí pé owó nìkan ni ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ta lójú àwọn mẹ̀kúnnù àwọn kan owó ní àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì àwọn ò lè ṣàké tó ń ṣe yẹn tá a bá níwò ẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbéyàn wọn ń pààyàn yẹn gbogbo ẹ̀ máa parẹ́ ni àbí iṣẹ́ wọn mo pa ni gbogbo parẹ́ àyíjú làwọn mọ́sítà tó tún mi kú wà Sunday Igboho wá gbó lórí pé àná ẹ̀ ní ká anybody níṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹnu ìkan náà Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n ni kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́nà wò sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run ló sọ̀rọ̀ yẹn náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ́ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́ ọbẹ̀ pa Ànábì mọ́lẹ̀ Ọlọ́run wá ń bí Ànábì pé kí ló fẹ́ Ànábì ò sọ kankan Ànábì ẹlòmíì wò kó dẹ́ẹ̀sì kò fi aburú fẹ́ lòdì Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ọ̀ bá ti fẹ́ kí n ṣe kankan fún ọ ẹ á mọ ọ̀nà Mẹ̀dínà Ànábì wá dé Mẹ̀dínà tán àwọn ẹni ibi láti Mẹ́kà tó sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé kí ni ẹja tún lọ pa síbẹ̀ ìgbà tó wá gbéra tó tún wá ń lọ táwọn Ànábì wá rí pé wọ́n ó tún wá pa ọlọ́sẹ̀ wá lọ́yà dídé má jẹ́ wọ́n pa ẹ́ ó ti sá fún wọn ìwọ náà ṣe kí ni dìfẹ́ǹdì ààrẹ so nígbà táwọn Fúlàní pa Yorùbá tí ẹ̀ka bá dìde tó bá dìfẹ́ǹdì Yorùbá báyìí láì fi bẹ̀ torí pé Ọlọ́run fún ààrẹ sọ báyìí lọ́pọ̀ ọgbà Ànábì ò tún wá sáré jagun ọwá jẹ́ kòtò tó tóbi pé bóyá tó bá débi kòtò tó bá jẹ́ àkíní ìtóbi wọn àwọn wèrè. Ànábì ò tún wá sáré jagun ọwá ṣé iná ti gbọ́ nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló gbé Igboho dìde ẹ̀yin jẹ́ ìdíje bàbá yìí ẹ gbà fún ọ̀gá yín ṣèbẹ́yìn náà máa ń gbọ́dọ̀ máa ń sọ pé no champion for life Ọlọ́run ló gbé Igboho Ọlọ́run no life champion current champion ló wà Ọlọ́run ò dẹ̀ nílò èèyàn méjì lásìkò kan èèyàn kan àsìkò kan ní Ọlọ́run tó gbé Chief Sunday Igboho dìde àti bàbá Professor Banji Akíntóyè ó rí yín kó tó gbé wọn dìde kámọ̀ sí bọ̀ sí almost gbogbo yín náà láwa bá tẹ́ ẹ̀dá wa lóhùn ó fẹ́ gbà tí bàbá ìbẹ̀rẹ̀ kìíní tọ́ tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní wárí fún wọn bẹ́yìn ọ̀nà kó máa rí báyìí. wọ́n á jẹ́lọ̀ sí wọn nísìn àbí. òun là ka gbogbo ẹ̀. wọ́n á jẹ́lọ̀ sí wọn. ẹ jẹ́ àdọ́dọ̀ bàbá wa Sunday Igboho ẹni ńlá ló ń ṣe ńlá ẹ gbọ́. wàá ti máa gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ this is baba ẹ̀fọ́ àkẹ́rù master Yorùbá nation kì í ṣe ọ́fíìsì o kí ni jágbájà gbá lórí ọ̀gẹ̀dẹ̀ ń ya ìtẹ̀kùtẹ̀ náà ń tẹ ọ̀pọ̀lọ́ ojú níbi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti
láti wo orí wa síbi kíkí ó bá yín o kíbi ó lè bá yín torí pé kí ni Yorùbá nation ló going back Yorùbá nation never going back àwa ọmọ ìràwọ̀ Oòduà lásọ bẹ́ẹ̀ wọn ò ní gbà ṣe wá ṣe Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Olúwo bàbá dábò Ìgbòho ṣá olómi lẹ́tà Ìgbòho ṣá àwọn ọkọ̀ Fúlàní èsì dábò ṣá Ìgbòho ṣá. A ní kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so kálágùtàn so ojú lẹ́kùn báwo ni mo wá tó lé. Lónìí bàbá lónìí kẹ máa sọ̀rọ̀ jù àwọn ní ìyàwó Olúwa o. Àti ọ̀rìn ìjọba tó ní ìlú ọ̀rọ̀ ní lẹ́kẹ̀ẹ́ ọ̀nù òsì bàtà lẹ́kẹ̀ẹ́ ọ̀nù. Àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún àjọjá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Mo sì ti pé nìyẹn. Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Ànàpá ń bẹ̀ ìyẹ̀wò. Ìgbòho ṣá. Ìgbòho ṣá. Nípa ló ṣá o. Tí bá ní ká ló ṣá Ìgbòho ṣá o. Olówó ọba lágbè Ìgbòho ṣá o. Ọmọ máa gbẹ́rẹ́ lẹ́ta ẹ̀rọ kan síbi. Bàbá ṣe lọ́wọ́ ọjà máa lọ pé gbogbo gíní lẹ́dí ẹ̀ tó kúrò ní bọ́bọ̀. Kò sí kọ̀ọ̀kan àti lọ àti bọ̀ ẹni bá rí ká máa ṣe lè dé. Láwọn lè bá rí àwọn ọlọ́mọ ìyàwó Olúwa o. Àwọn ọlọ́mọ ìyàwó Olúwa o. Nílé bàbá ẹ̀gbá, nínú ẹ̀gbá, nínú Abẹ́òkúta làwọn èsì Sunday. Àwọn aláwọ̀ Sunday Ìgbòho èèyàn máa ń fẹ́ ya. Òdìgbà tó bá sọ ọmọ ará Yorùbá ò tẹ́sẹ̀lẹ́sẹ̀ ọ̀gá ọmọdé fún. Ẹni kẹlẹ́wúrẹ́ náà àti ìyọ̀lẹ̀ lágùtàn so. Ojú lẹ́nu báwo ni inú ẹkùn gbé. Àní àwọn èèyàn dàgbàdàgbà tó ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho. Bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, bàbá kẹfẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àríkẹ́fẹ́ èèyàn yèyé kúndàndó, yèyé kúkú, màmá lẹ́sẹ̀ ẹyẹ onígbórí ìtẹ́, ó ṣàìsàn láyé. Ìgbà rẹ̀ bàbá ìgbà nígbòho ẹ̀gbà ìyá Yorùbá, ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa fẹ́ ya. Tí ló fà ìjà Nàìjíríà àwọn òǹpẹ, ó kí ẹ̀ sáfẹ́fẹ́. Ìgbà ẹ̀ ń mú ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn mẹ́ta nínú ìràwọ̀ Oòduà. A ní kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so, kálágùtàn so. Ojú lẹ́kùn báwo ni inú ẹkùn lé. Ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì mi. Ayé mojú di, òòṣà mojú di kú, obìnrin mojú di, àròkìkà ìlú pàdé, Sunday Ìgbòho, Ìgbòho sàdéjọ́ péjọ. Àkàndá èèyàn táyé péjọ. Àwùyé kẹ̀lé lórí ọmọ bàbá tẹ̀lé ní ojú yọ̀ọ̀lẹ̀. Kọ́kọ́lù, òkúrẹ́ ilẹ̀ fúnkàlà kọ́dún pé. Wọ́n máa ń borí mi, àtẹ̀mí lórí yóò níye. Ebi fáyé làwọn ṣe tọ̀nà ìmí pípé múra. Òde òní, ó máa tún yà tọ̀bí lóde. Mo wá ń fèsì, àwùyé mo wá ń fèsì. Ìpè àgbàdá ńlá, ó yẹ lóye lọ́ba. Ẹ̀wù gẹ̀rẹ́gẹ̀rẹ́, ó yẹ lóye. Ìyẹ̀ ìlà, ọba adé wọn. Ajáde rẹ̀, ẹ̀ bàbá wa bá lọ. Ẹgbẹ́ ojú di, òòṣà ojú di kú.
ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ló máa ń bẹ̀. Sunday Igboho ṣàtìlú péjọ. Ọjọ́ mẹ́rin sínú péjọ sí. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Igboho sáré púpọ̀. Ẹ̀jẹ̀ náà ń jẹ́ mẹ́ta lọ́gùn. Ó kọjá ilé òkè tí ó sàbí ẹni pé tí ó máa wá mi bọ̀. Akíkẹ́jú ilé ọkùnrin ogun, ọkùnrin wàwá wọ́wọ́. Ẹni ká tí ó yí yẹ. Òun bẹ̀rẹ̀ lòó tún gbé nílé àkàdá ọ̀sà tó ń bá fẹ́fẹ́ ṣiṣẹ́. Òun ni kọ̀ǹgá ẹlẹ́rù nínú ilé ẹrù jẹjẹ nílẹ̀ bílẹ̀ ní Sunday. Òun tàbí òfin mú jẹ olótìtọ́. Àwọn ẹlẹ́yẹ̀ mọ́, ìgbàgbọ́ ti sọ bẹ́ẹ̀ jẹ́. Ìlà ọlọ́dún méjì, ọ̀ṣẹ́dẹ̀ kò tọ́ ní gbogbo kan. Ọ̀pọ̀lọpọ̀ àkùkọ máa ń ṣe adára ìlànà ẹ̀rù. Ọ̀pìlá ẹni mo ń di ìjọsà ojú ní ìlú. Ìgbòho ṣàtìlú péjọ. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Ọmọ ẹgbẹ́ wọn, ọmọ ẹgbẹ́ wọn, alábìsà bọ́dà lè ti yẹ ìlú níbi tó kúrò nílẹ̀ tó ní dúdú. Ọmọ òkúta lọ́gbà ìgbò, ó yẹ kí òye tó tó dáre. Ó ṣe àbẹ̀wò sí ayé ti fi ìyá àkọ́dá. Kìnìún bá dàgbà láàjà rẹ̀ ò tó ń kojú. Òòṣà tí ó ṣe é tán pépé làdìbá ẹni ìwádìí ẹ̀ wádìí ayé. Obìnrin tó kù ọ̀rọ̀ tó ayọ̀ tí ó ti bẹ̀rù ti kú ṣeré lórí ìwúṣe máa kó wa pé. Gbogbo tó ń ṣàlápà àpàdé lóṣè tó bá ti kúrò Sunday Igboho. Ọ̀yọ́ ní bàjẹ́ ìpínlẹ̀ náà, ọ̀ṣà bàjẹ́ ìpínlẹ̀ náà, alábìsà bàjẹ́ ìpínlẹ̀ náà, àti ẹ̀yàn táyé ìpínlẹ̀ náà. Ní ẹni fojú di ọ̀ṣà ọ̀gbọ̀n dídé fún lókè ìfojú di ọ̀rọ̀ kíkẹ́ ló máa ń bẹ̀. Sunday Igboho ṣàtìlú péjọ. Ọjọ́ mẹ́rin sínú péjọ sí. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Ọmọdé kù ìrókò ògbójú ẹ̀yìn. Ọjọ́ bá lójú ẹ̀rọ máa ń pa ní ọwọ́ Sunday fáwọn. Olùmọ̀dìyà tó bá fojú di àṣà Sunday, òní ìpalàgbà kú kékeré. Ojúkọ́jú ìṣàbí ìwọ̀kú, ojú kan bá bẹ̀ òṣùwọ́n ló máa kọ́. Báwa kúrú lọ́kàn sí Sunday, ẹ̀mí tó ojú ẹ̀ àgbọ̀jọ́ òkú. Àpáta ńlá ni kò ṣe dájú sọ, bó ní sábà gboyà tó forí sọ, fífọ́ ní orí ọ̀hún máa fọ́ yẹn dà. Ayé ìgbà òrìṣà, àgbẹ̀lẹ̀ ìgbà lọ́dọ̀ òpin. Ewé ńlá ní Sunday kálábùrú, tó bá ti tún lọ́kàn yára bẹ̀rẹ̀. Ẹni fojú di ìwọ̀n ṣàwọ́pọ̀ ojú di ìfún, ó lè rí fojú di. Ọ̀rọ̀ gbígbé ló máa bẹ̀rẹ̀. Sunday Igboho ṣàtìlú péjọ. Ọjọ́ mẹ́rin sínú péjọ sí. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Àkọ́dá èèyàn táyé ń péjọ. Mo kéré kí Sunday ó wá ń bínú, ó ṣàkópọ̀ jùlọ ló ń bínú sí. Sọ́kọ́ lọ́run tó jẹ ẹ̀dá Sunday, ó ṣeré lẹ́sà nínú ayé wọn ná. Ewé tó ń jẹ́ kí o ṣe jáde òun, aláwọ̀ tí ó dàda ẹlẹ́kọ̀ọ́ yọjú, ẹni mẹ́wọ́ gbogbo èyí tó ń jẹ́, ájúbà bóri ìṣàkóso ó lè jẹ́. Kò ṣe é tàbí oògùn. Ẹ wò ó, a ti máa kọ̀ntínú pàtí yẹn tó bá dìrọ̀. Ọmọ Yorùbá, ẹ má wò kún òun kí Ìgbòho tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò kó tún fẹ́ sọ̀gbù gbọdọ̀ lọ́run. Mi ì sọ̀gbù gbọdọ̀ lọ́run, ṣùgbọ́n tó bá jẹ́ Indian, tó bá jọmọ Indian ni wá, wọ́n á ti mọ èrè Ìgbòho tí wọ́n máa ta lé lórí láì tí kú bọ́ ti wà láyé. Torí pé kí ni ojúlówó ohun tó yónú. Now ẹ bá wa pín fídíò ẹ kó lọ viral, kẹ fún wa super sticker, super chat, super thanks, kẹlẹ subscribe, kẹ notification yín, kẹ pé káàkiri kó lè dùn tó ẹ kó dé. Òjò àdúrà kò ní gbé ọ̀dà àṣẹ.